Ó yá now, ó yẹ ẹ jẹ́ ká jọ gbẹ́nu sí mic ká jọ sọ̀rọ̀ lórí nǹkan tó ń ṣẹlẹ̀ nínú fídíò yìí. Wọ́n ní ó dàbí Alhaja Lizzy ṣe dákẹ́ tí ó sọ̀rọ̀. Wọ́n ní Yèyé Mẹ́ṣọ̀ sọ̀rọ̀ láti ọjọ́ ẹ gbọ́ kí ló ṣẹlẹ̀, kí ló fà á. Ìdí yẹn gangan ni mo ṣe torí ẹ̀ gbé fídíò yìí wá. Ẹ jẹ́ ká jọ wò, ká jọ máa like, kẹ́ máa share, kẹ́ máa comment. Ẹ̀yin tẹ́ ẹ tí subscribe ẹ jọ̀ọ́, ẹ bá mi subscribe sí channel yìí. Ọwọ́ tẹ fi ń subscribe, tẹ fi ń like, tẹ fi ń share, tẹ fi ń comment, ẹ ní fi ṣe ìbànújẹ́, ẹ ní fi rí wàhálà, ẹ ní fi rí dààmú kan rí lẹ máa fọwọ́ yín ṣe lágbára Ọlọ́run. Thank you so much for joining my channel. Àwọn Igbo support ara wọn, Hausa support ara wọn. Hausa ṣe rákàdédé nílé olówó wọn báyìí ni wọ́n ti máa lọ jẹun. Wọn ò ní sọ kókó ni wọ́n máa nì mọ́, wọn ò ní sọ bẹ́ẹ̀ bo ẹ̀yin ẹ̀ ṣáà máa parọ́ ni, ẹ máa parọ́ ni, ẹ máa múrọ́múrọ́, wọ́n máa ṣe oríṣiríṣiríṣiríṣiríṣi. Ẹ wọ mo dúpẹ́ o, ìfà Lizzy ò tiẹ̀ ṣe jáde láti gbà táṣìírí wọn ti tú yẹn. Mo ṣáà ń gbàdúrà ni. Ìfà gbà tó jáde lánàá mo fẹ́ lu pé àbí kí n tilẹ̀kùn wọn ni. Àbí kí wọ́n bá mi gba fóònù ọwọ́ ẹ̀ ní kó má ti jáde. Kó tún lè kán sì ṣe ẹ̀sìn dáadáa. Wọ́n ṣe ẹ̀sìn o. Ẹ̀sìn tó ṣe gan lèmi gan ò ṣe kí ẹ̀ torí mi ò sọ̀rọ̀ lórí Facebook. Tọrọ ọmọ níbi níran ni mi ò sọ̀rọ̀ mi ò ń dá sí i ṣó ti yẹ yín báyìí. Bọ̀ ẹ̀sìn tó ṣe yẹn ló jẹ́ kémi náà jáde àti gbogbo nǹkan tí everybody yín sọ lẹ́ni pé jẹ́ kémi gan jẹ́ kí n sọ. Mo mọ Lizzy Ọlọ́run aláàánú jùlọ kò dẹ̀ ní dójú tì yín, kò ní dójú tì àwọn ọmọ tí yín náà. Gbogbo abiyamọ tó support ẹ̀ débi tí Lizzy délé ni Ọlọ́run ọba kò ní fìyà jẹ nìkankan nínú wa. Nígbà tó mu Florida yẹn bẹ̀rẹ̀ sí rìn ìgbà yẹn tí ìyáálé ọ̀kan sọ pé torí pé tó yẹ Abraham ṣó ọmọ ẹ̀ níjọ́ náà pé ọmọ òun lọ sí school Lizzy náà èmi ni mo pè ìjọ yẹn pè sórí ó dà pé lórí ṣé ti Adamáyọ̀wá mi tiẹ̀ pè sí ìjọ yẹn náà èmi ni mo pè ìjọ yẹn tí mo dá inú nọ́ọ̀sẹ̀sì wo lélẹ̀ ṣé ọmọ kékeré yìí náà á tún máa sọ pé ọmọ yìí máa ń rìn kó náà má tún bẹ̀rẹ̀ school irú ètèdè wo ló lè le tó bẹ́ẹ̀ yẹn irú ìfà ẹwọ ìgbà mi mo máa ń sun ẹkún ni ṣó ti yé yín torí pé àwa tá a pera wa lábíyamọ yìí gan àmọjọ tí Ọlọ́run kọ fólúkálukú wa kó lóun jẹ́ ká pẹ́ fáwọn ọmọ wa ṣó ti yé yín ohun tó lúkálukú bá ṣe sílẹ̀ ó ní àbọ̀ wá bá ṣe rí ní ọdún kan ṣé ń gbọ́ àti àmọ̀lẹ́jà má sọ pé ọ̀rọ̀ mi pọ̀ o ní ọdún kan ní yíyà yẹn torí pé federal poli ọ̀fà lèmi lọ ṣóyè yín mà ọdún yẹn àwa lọ sí Àbújá mo tẹ̀lé first time tí ma kọ́kọ́ tẹ̀lé ọ̀rẹ́ kúrò ní school nìyẹn mo tẹ̀lé ọ̀rẹ́ mi lọ sí ọ̀dọ̀ àǹtí ẹ̀ ilé family wọn la lọ mo ní àmúlé mi náà tẹ̀ fẹ́ mọ Àbújá ṣóyè yín ìgbà tá a fi máa dé riot ti bẹ̀rẹ̀ ní school ṣóyè yín riot ti bẹ̀rẹ̀ wọ́n ti kó sí gbogbo school gbogbo àwọn indigene everybody ó ti di pé kí indigene pa student kí student pa indigene ṣé mo pé èmi ń bọ̀ láti Àbújá mo fọ̀rẹ́ mi sílẹ̀ mo ní èmi lọ sí school pé gbà tó sọ pé òun ti ṣetán mo ní kó jẹ́ kémi lọ èmi ò ṣe ju bóyá 1 week lọ́ngbà yẹn mo máa bọ́ sílẹ̀ báyìí ṣé mo pé mo bọ́ sílẹ̀ nínú kọ́fì ṣé mo kọ́fì tó máa ń ṣe nígbà yẹn mo bọ́ sílẹ̀ nínú ẹ̀ ni Ọlọ́run tó máa yọ mí mo kàn gbórúkọ mi ní bí mo ṣe gbórúkọ mi láti máa wẹ̀yìn báyìí ó kàn lọ di índíjì tí fàjọ ń gbélé ṣé mo kàn tó ṣe jẹ̀lì bábà tó fi sórí ó kàn sáré wó jẹ̀lì bábà yẹn mọ́ mi lórí ni ṣó ti yẹ yín ó kàn wó jẹ̀lì bábà yẹn ó sáré wọ agbádá ó gbé agbádá ó gbé sí mi lọ́rùn ó fi mú mi kọjá ìjọ yẹn ni mo mọ̀ yìí pé tí òbí bá ń ṣe láyé ó ló máa hàn nínú ayé ọmọ because kò sí nǹkan tó sọ wípé níjọ́ yẹn torí indigene pa student pa indigene lọ́dún yẹn tó ti yẹ yín mo wá kó sí wọn lọ́wọ́ títí tí mo fi kúrò ní l'Àbújá mi ò gbọ́ kankan ṣé àbọ̀ kò tí ì sí cellphone kò tí ì sí anything mo kàn bọ́ sínú ẹ̀ ni so ni wípé ẹ jẹ́ ká máa ṣe dáadáa ẹni tó ṣe dáadáa máa gba dáadáa ẹni tó ṣe burúkú ó máa gba burúkú ẹ̀ èmi o tí Jésù máa fi dé Lizzy baby peperempe sugar Mọ́mí arígbàbuwó hello Lizzy kankan náà kan ni àti àmọ̀rí mo wà bí mo fẹ́ bèrè kankan lọ́wọ́ yìí ni ẹ sọ kankan ẹ ní pé ẹ ìsọ̀rọ̀ lórí social media torí pé ọmọ níbi níran nìyí nínú ọ̀rọ̀ yẹn tí wọ́n sọ pé ti pè sọ́dọ̀ Adamáyọ̀wá rí ọdọ̀ ẹbí tẹ̀ pé sí ẹ̀ ń ṣọmọ níbi níran náà. ẹ máa gbọ́
máa gbọ́ mi ò kọ́mẹ́ǹtì rí ṣóyẹ yín ọ̀rọ̀ Lizzy ni mo fi dá sí náà mo kọ̀ lẹ́sìn ni pé ẹ̀hún náà ni ẹni tó torí ọmọ oníbi ní òun lẹ̀ ṣe rí ẹ̀hún náà mo fẹ́ kọ̀ lẹ́sìn ni pé gbogbo ohun tó sọ̀rọ̀ báyìí àtẹ̀lọ́wọ̀n tó wà bí oníbi nínú ni gbogbo wa tí àbárẹ́ ni jáde àwọn aláburú yóò ní yáburú ṣe nítorí pé everyday ni wọ́n ṣe. ẹ má bínú lórí pọ́ìntì mo sọ yẹn ṣé ẹ rí nǹkan tó jẹ́ kí n sọ kan tí mo sọ yìí mo mọ bí fracas ṣe ń rò ṣó ti yẹ yín mo mọ family mi mo mọ business àwọn family mi ní orí TikTok lẹ́wà ń bí ìdánù sílẹ̀ pè sí orí ìdánù sílẹ̀ ṣọlẹ̀ wọ̀. ẹ rí pé kì í ṣẹ́yìn nìkan lẹ rórúkọ mi àti àmọ̀rí ṣe rí pé kì í ṣẹ́yìn nìkan lẹ rórúkọ mi. ẹ borí ìdánù sílẹ̀ wọ̀ tẹ bá ti wọ bíbà yìí ẹ máa notice pé ìdánù sílẹ̀ eléyìí ṣe ti gbọ́ ìdánù sílẹ̀ wọ̀ ìdánù sílẹ̀ wọ̀ celebrate ìdánù sílẹ̀. bẹ́ẹ̀ma ẹ ṣé mà ẹ̀yin náà beautiful very beautiful àti àmọ̀rí ọ̀rẹ́ mi very beautiful ẹ wo picture ẹ̀yin àti àkànkẹ́ ẹ wo same colour same everything in fact ẹ ṣé gan mà kò ní kí n contribute mi mà. ẹgbọ̀nsẹ̀ ní gbogbo àwọn èèyàn wọ́n láìkí yèyé mẹ́sàn gan tẹ́lẹ̀ bá ní kóhùn kí ẹni bọ̀rọ̀ ẹ̀ nílé sọ̀rọ̀ tán torí lọ́ọ̀sì èmi tí mo jókòó yìí náà bí mo sọ pé mo gbọ́ tó mo tún ṣì lẹ́ẹ̀nì ni tó ti yẹ yín mo tún ṣì lẹ́ẹ̀nì tí o bá wà lórí ayélujára tí o bá lẹ́ẹ̀nì ò ní lẹ́ẹ̀nì mọ́ torí ojoojúmọ́ náà wọn aláburú ń dìde àwọn tó fẹ́ kọ́píkà tí ojoojúmọ́ ni ẹlòmíì tó ń bínú sí yèyé mẹ́sàn lẹ́ni ó fẹ́ dàbí yèyé mẹ́sàn ni mo yìí máa sọ fún yín ṣùgbọ́n àìtólọ́ kíní kan náà bá lọ àìtóná bá bọ̀ wọ́n fẹ́ dàbí yín ni gbogbo ẹni tẹ́ bá rí tó ń bínú sí yín gbogbo ẹni tẹ́ bá rí tó ń ṣèṣekúṣe lẹ́ni ó fẹ́ dàbí yín ni orí bí lèmi tí lè nà pé ájókòó sórí láìfù àwọn máa ṣe báyìí ṣe bóun náà lòun jókòó báyìí ṣe bóun náà ṣe báyìí mo ní bó la tún já lọ bó la tún já sí ó fẹ́ dàbí yín ni ló ṣe máa gbógun tì yín ṣé rí mo láìkì kankan fún Lizzy Anjorin onítọ́tẹ̀ ẹ bá kóra wọn jọ tó bá pé bírí tó pé wù ó ní sọ̀rọ̀ sí wọn láàrin sọ alábí tí wọn ká ó lè pẹ́ lójú yín àbí lẹ́sìn bá ní kó má lẹ́nu bọ̀dì lóhùn èmi látọ̀rí bí ẹ ti máa sọ pé tààyàn bá wá fún ẹ wá fún wọn àwọn pípù yìí aláburú ni wọ́n máa ti rí ọmọ ológo bí kò bí èṣùbù ni ìkọ́ tẹ́ ń ṣe yìí tó ń bí wọn nínú ó wù wọ́n ṣe o wọ́n fẹ́ ṣe o ẹ̀ẹ́gẹ́tẹ̀ wọ́n fẹ́ ṣe bẹ́ ṣe ń ṣe o bọ́ ọkọ̀ gbà forí ni wọ́n fẹ́ lómi fẹ́ dàbí ẹ̀ bó ṣe múra yìí ẹlòmí láìkẹ́ ọkọ̀ múra yẹn kò jọ ni irúgbó gèlè tó wéye lòmí fẹ́ wé gèlè yẹn kò jọ ni jewelries tó ń wọ̀ ẹlòmí fẹ́ ṣe kó orí ṣe ní ókè ibi tẹ́tí mọ̀ nílé yìí ó wọ jewelries onípàdà mọ̀nímọ̀nì ó lọ bẹ̀rẹ̀ sí gbé ìjọ mẹ́rin jẹ́ ọ̀hún ló wọ̀ sí lẹ́yìn ìyẹn tẹ́lómi ń gbé irú jewelries yẹn wọ́n máa jọ pariwo lórí Instagram aláburú ni wọ́n fẹ́ dàbí ẹ̀ ni so gbogbo ìwọ tó ń wò mí lẹ́ni fi ọ̀rọ̀ ẹ̀kọ́ gbọ́ pé àwọn tó gbógun tì ẹ́ lẹ́ni wọ́n fẹ́ dàbí ẹ̀ ni ṣùgbọ́n lọ́hùn kò jẹ́ kó dàbí ẹ̀ ó nígbàdúrà kan máa gbógun tì ẹ́ ṣe ní gbógun tì ẹ́ wọ́n máa gbógun tì ẹ́ ọ̀rọ̀ tó ń sọ tó fẹ́ sọ ìkọ́ tó jẹ́ kó fẹ́ ṣe gbogbo ìwà tó ń wù ẹ wò mo ń darú sẹ́gbẹ̀ẹ́ báyìí ẹni mí dàlọ́ gbèrú yóò lè bẹ̀rẹ̀ sí ṣe sẹ́gbẹ̀ẹ́ àwọn àjọkọ̀ síwájú ká máa yàn wọ́n dàbí skeleton iwájú mi ìmí dàbí wèrè máa ní kí ni gbogbo eléyìí photocopy òyìnzì gbogbo nǹkan tó ń ṣe náà fẹ́ ṣe gbogbo everything tó ń ṣe náà fẹ́ ṣe ṣùgbọ́n wọ́n gbàgbé pé wọ́n fi hàn mọ̀ pé orí ni gbogbo nǹkan tí Ọlọ́run bá ti gbé ẹ ga èyàn bá parọ́ mọ́ ẹ èyàn bá ṣe kíní kan jẹ́ kí Ọlọ́run sórí àdúrà tí wọ́n ń gbà nínú ilé ogogo ló mọ́tà àdúrà tó ń bá Ọlọ́run ẹgbẹ̀ kan tí máa sọ fún Ọlọ́run nìyẹn yà ẹ́ nẹ̀sì ní sẹ́ẹ̀ gbàkísì àdúrà tí máa ń gbà sí Ọlọ́run òun ló máa ta ẹnu máa ń sọ pé jọmọ fún gbogbo ọ̀yẹ́ máa ní àmánútọ́ ni ohun tó rò nípa mi kò èmi ò fẹ́ mọ̀ àdúrà tèmi ń gbà nǹkan tèmi ṣe nínú mi òun ló máa ta ìkọ́kọ́ ṣẹlẹ̀ lẹ́yìn gbogbo aṣọ́re fúnyàn wọ́n ṣe pín ní ẹkún wọn lówó wọ́n ṣe gbogbo ẹ̀ ìgbà tó di àná jẹta
ẹnì kan send owó kan fún mi kí n send ẹ̀ sẹ́yìn yẹn tó bá jẹ́ pé èmi àti ìwọ gbọ́ ohun tí tó gbọ́ kí náà àmọ́ rí o tún ṣoore jùmọ̀ fún bẹ́ẹ̀ ni ìgbà tí mo send kíní yẹn sí ẹni tí mo send yẹn sí voice tó fi ránṣẹ́ padà ni pé ládùúrú nǹkan tẹ fèsì ẹ tún sì fún mi ní owó wọ́n tún fi owó rán yín sí mi ẹ tún fi jíṣẹ́ nítorí mi ò expect ẹ mọ̀ nítorí pé mi gan mọ̀ pé oore ti dín ní lọ́dọ̀ yín mo dẹ̀ dáhùn mo ní Ọlọ́run ti tèmi kò ní pé téèyàn bá forí sú mi kí n má ṣe fẹ́ lómi àwọn yẹn ní Ọlọ́run mi Ọlọ́run àmọ̀rè àdàbí ni mo fi ránṣẹ́ sí wọn kọ́ máa bá lọ ẹ̀yẹ gbà nǹkan tẹ́ fẹ́ gbà ìwèrè kan tá ṣoore fún tó gbowó ń bí ó máa pàwé ó ní mo ṣoore kò gbé mi ó ló lọ́wọ́ kàkan nù ni ẹjọ́ táwa nìkàbẹ̀ ìwọ tá ṣoore fún nìkàbẹ̀ mo ní wọ́n máa lọ jẹ ìyá wọn lọ́jọ́ níbi tó máa ti lọ jẹ sórí tóun ò jẹ́ ìkan nínú nǹkan tó jáde nínú ara wọn máa jẹ mo tún ṣe oore yẹn mo ní mi kàn ní gbé wá sórí ayélujára ni ìgbà tẹ́ni ẹ̀fẹ̀ máa kí mi bí mo ní má wọ̀rí ṣe voice message kí n sẹ́ni ẹ̀sẹ̀ni tó sẹ́ni sí ẹ máa rí kó yẹ kí n ṣorí àbí láàrin 2 weeks ń bíbà aṣorí 1.2 million ẹni tá aṣorí ó sọ pé kí lẹ ṣe ẹ jókòó lóhun lórí ẹ gbé ó nítorí àgbé òun sókè kó ń wá dúró síbi pa ó mà tán dandan ni kò gbé ẹ sókè ó mà tán ṣe rí Ọlọ́run ọba òun lọba tó máa ń dáyàn sí ṣé oore tèmi gbà ṣé mo lè kà tán ni òun rí ajé ìjọ tán tọ́lọ́run fún èmi nínú oṣù máṣí yìí ṣé mo lè dán Ọlọ́run lẹ́bi ni ó dàbí láàárọ̀ tí ọ̀gán pè mí pé kí n ṣèpè sí kí n fóun aláìní ọbẹ̀ dáná mi kọ́kọ́ fìrí lọ tàǹtí pé wo mi ò ṣe jàre mo wá bè lọ́wọ́ ẹni pé bí èdè ló máa kọ́ sí mi ó ní 120 torí èmi mo ní ó máa ṣe tẹ́lẹ̀ bọ́ tó ní mo ní ya ẹgbà 150 ẹ bá mi ṣe ìgbà tó dẹ̀ ń lọ ṣe oníbàárà wọ́n pè mí wọ́n ṣe gbogbo oúnjẹ tó wọn àṣẹ ní díẹ̀ ní ẹ má jẹ́ kó pọ̀ o àwọn kò sí ẹ̀wà ní ẹ má jẹ́ kó pọ̀ ṣé mi tún ṣe ni mo tún máa ṣe ẹ̀yin ní ẹni ìṣòro ẹ̀yin lẹ ní tó fún ẹ̀yin ní kò ní jẹ ẹ̀yin ní kò ní tó fún nítorí gbogbo ìgbà tẹ́ bá ti rántí pé ẹni yìí máa ṣòre fún wa ẹ máa fi bí sùn òun ló ṣe àríjàn tẹ́yìn tó tẹ́ pé òun ò jábọ̀ ọfà ọ̀rọ̀ bá ní honestly ẹni tí ò mọ oore wàhálà ìtì ẹnìyẹn simple mama tí bẹ́ẹ̀ ni màá ní bàbá ní bàbá Gaddafi ní sẹ́ẹ̀. Thank you bàbá mi. Gbogbo yín bá wá tata wà lórí ètò yìí ilé ayé gbogbo yín arójú ọ̀nà yín ara yìí. Ní agbọ́ Ọlọ́run tẹ bá pè nìkan ìpè yẹn ló máa dá yín lóògùn dáadáa tí ò ní jábú lágbọ́ ilé rẹ̀ bògò. Yín tó ń ná nǹkan yóò ní bàjẹ́. Gbogbo tẹ ti ní dáadáa a máa lékún ní lágbọ́ Ọlọ́ọ̀bẹ Èdùmàrè. Ṣé rí bàbá Mohbad ni máa yá orí ẹ̀ lénìí? Tó sọ̀rọ̀ mi síwájú ó ní àdàbí àbí wọn o àdàbí àbí àdàbí àbí wọn o àdàbí àbí wọn o òwe tí máa ṣe burúkú láyé o àdàbí àbí wọn ṣé ilé ayé tàwa ẹ̀jẹ̀ ká ṣe lára wa. àdàbí wọn fi ń rojọ́ wa ká. Adàfọ̀fọ̀ ìlápọ̀ ọlọ́ọ̀fọ̀gò ṣe rí mo fẹ́ ká fi kíní kan ṣe owó oṣù wa ká wá fi jẹun lénìí kò sí nǹkan kan tó kálukú afẹ́ṣe fọ́lọ́ ọba àmì àtẹ̀yẹ kára yẹ o kábíyèsí olúwa ọlọ́run olódù tó máa rè oṣù ṣe fọ́lọ́ ọba ògbójú ká máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run láti máa fi ìyìn fún lọ. Ṣùgbọ́n lọ́n dá wa sílẹ̀ ayé ni pé ká ti ara ènìyàn sí ọlọ́run bíi tiwa. Ìyẹn ni reward wa sọ́dọ̀ ọlọ́run. If you do good to other people like you, surely you will definitely reward that good. But if you do bad as well, what goes round will definitely come back.
wọ́n á bí òǹkálùkọ lẹ́yìn abiyamọ tẹ bímọ tẹ fẹ́ jèrè ọmọ tẹ máa jèrè ọmọ yín. Do your best as your spirit directs you. ṣe rí ọ̀dọ̀ oníkálá wéré ìtàgé o ṣùgbọ́n tó ń lọ lórí ayélujára ìpáwátá 90% of it reality of life ni. ó jẹ́ pé àwọn kọ̀ọ̀kan ipò wà lára àkíyàmọ̀ àwọn kọ̀ọ̀kan wà tẹnu fi rọ́kùn ṣùgbọ́n 90% of it is reality of life. kò dé sí tá a gbélé ayé ṣe ìtàn ló máa dà lọ́la náà fi sọ pé tọ́mọ yìí kúrò àbá ìtàn àbárọ̀bá àrọ̀bá ẹ̀rí yẹn ní ẹ̀bá ìtàn. ìtàn olóyè fi sílẹ̀ àròbá ò lè fẹ́ kó kálukú sọ fáwọn ọmọ yín jọ wájú. Kano sí president the CEO. Bàbá ní bàbá Gaddafi. ẹ lówó á dá fún ẹ wọ́n náà wo ọjọ́ orí ẹ kápásọ síta wo ẹwà ojú ẹ wo àwọn èèyàn tó ń bẹ̀rẹ̀ tán wá sínú àwùjọ àbújọ wà. ìyẹn ló ti fa pé bóńkálùkù ni wọ́n bá ṣe rí níta wá ṣe máa rí. If you have happiness, it definitely shows in your face. Yes. Jerry, you gotta man live fake life. Oh, we're extremely too expensive. Mo fẹ́ kó kálukú amúsọ́kàn pé ìdíjọ́ wa ní ABC. Bí mo sì máa ń sọ ní gbogbo ìgbà ni pé good attitude, good behaviour, good character toward people around you, wherever you are. Ìyẹn ni kẹjẹ kó jẹ́ ìdíjọ́ wa o. We are Mr. and Mrs. Nobody. Àparokùn kájú kan lọ àfẹ́yí tó bá gorí ibi tó adé gorí ibi tó kọ́ very careful. Ẹ wá wo bá ṣe ń sọ̀rọ̀ tó. Ìyẹn wo ló wá jẹ́ tádíkà tí yà ń jẹ débi ń pa tí wọ́n fi àpò kan lórí ayélujára àfàwọn èèyàn tó jẹ́ ológo tí wọ́n jẹ́ èèyàn. Kò tó bá dẹ̀ fẹ́ jẹ́ èèyàn má fa iye ọmọ nìkejì wá sẹ́yìn. Má tẹnu àbùkù lọ́mọ nìkejì bíi tiẹ̀. Nígbà tí wọ́n máa ń mú aṣẹ́wó nu báìbù Jésù Kristi nígbà tí ó bá ṣẹ́rìí kan mú kò kan sọpá díẹ̀ tó kálukú bẹ́ẹ̀ jẹ òkò owó ààrẹ rẹ̀ díẹ̀ jì. Ìyẹn ló ti fàáyé pé ká má judge yẹn ṣẹ́rí if somebody is bad we are meant to rehabilitate each other from bad attitude to good attitude. Kò yẹ ká tún wá ẹgbẹ́ tó bá tún wá dáa ẹlòmíì kan wá sọ ẹni yẹn di ènìyàn burúkú tí wọ́n fi ẹnu bà ẹni yẹn jẹ́ láti dáadáa tó ṣe wá sọ di èèyàn burúkú láwùjọ. Ṣé rí ẹnikẹ́ni táráyé bá ń ṣàdúrà fún tó bá ń ṣiṣẹ́ ìwà ìpè iṣẹ́ ìpè ó máa ṣépè fún ẹ̀dákẹ́dá tó wà láyé tó wá ń ṣe dáadáa ní àwùjọ pé báyọ̀ ọmọ nìkan ṣe máa dáa ní lọ́jọ́ káyé tiẹ̀ náà dáa káyé ẹni náà kò gíta. Mo fẹ́ fún ilé ìwẹ̀ ìsáàpù kan ẹ wo ọmọkùnrin àbẹ̀fẹ̀ dárúkọ ó ṣe buddhist tó lórí ètò yìí. Ká ní ẹlòmíì ní a lo fetal power bí ọlọ́run mú ẹ o tún trespass o láyà títí o tún wá sí ibiṣẹ́ mi. Ìgbà yẹn kó lẹ kó hùwà ọ̀dájú ṣùgbọ́n máa pín òun náà gbọ́mú yún fóṣù mẹ́sàn-án ó pin lọ́tún lósì torí pé ó fẹ́ kíṣẹ́ rí ẹ ń bá ti rí ayé lórí street kò níwà burúkú sọ́mọ nìkejì o. Àfẹ́ tí ò bá gbẹ̀pọ̀ lọ́ba ń bẹ kábíyèsí ọba mi olódù tó máa rì. Torí every minute seconds and hour ẹ jẹ́ ká ṣe dán lára wa ní o. Iṣẹ́ ìdíkọ́ wá fi àjọmọ yẹn kí ló tún ṣe ó túra màsíìnì fún. Ṣùgbọ́n wọ́n ní pé ajá tó ọmọ aṣọ ọ̀nù láyé kò ní ṣùgbà kan gbọ́ fèrè ọdẹ. Ọmọ yẹn bí tó bá jókòó sí báwọn tó ṣoore fún bá ṣoore fún ni iṣẹ́ ọmọ wọn á ṣàdúrà fún un. Tó bá dé ṣèkà fún náà tẹbí tarẹ́ ẹ̀ ní ìṣọ̀wọ́n náà ṣe burúkú fún wọn. Mo fi ní pé whatever we sow in this life gbogbo pátá la máa rí ìpẹ́. Yes.
ògbó tí máa ń kọjú rẹ̀ wọn lọ́gbàgbọ́ ni. Bani ọlágbára rẹ̀ ọlágbára bàbá ní Gaddafi ṣe é sára. Mo fi ń da sí a lẹ́yìn ọlọ́ọ̀bù ògbó ọlọ́ọ̀lọ́ọ̀ ni ìṣọ́ lẹ́yìn kankan. Kábíyèsí ọlọ́run ọbẹ̀ ìgbà tó bá ti jẹ́ pé owó ẹ̀ bá mọ ìwà tó ń wúlò àwùjọ bá dáa. Ẹ wò mí mo wá rí pé tí ó bá kú láyé yìí ọlọ́run fẹ́ kẹ́ni ẹ lọ sinmi ni. Nítorí ẹ̀ ni pé tí máa ṣàdúrà pé ẹ wo òun fẹ́ kẹ́ ẹ fọ̀rọ̀ kan kì má sọ̀kú wá pọ̀ jù. Kì í ṣàdúrà náà torí gbogbo ọ̀rọ̀ tó tí mo ṣe torí pé ọjọ́ ìníjẹ́jọ́ ọjọ́ ìbílísì ọmọ àjọrìn. Ẹ wo gbogbo tó ń gbé tí ṣé wọ́n gbógun ẹ̀gán tẹ̀lémí nǹkan tó fi bá bẹ̀ lọ. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló dẹ̀ ti kú lórí pé wọ́n ń di fíìmù kárátà àwọn èèyàn wá yìí. Because àwọn kan bí pé wọ́n ju ẹnìkan lọ. Ká ní mo ṣe ń di fíìmù ẹ̀ nínú oyún ni títí tí ó fi bímọ. Tọ́tẹ̀ bá ti kú sásọjọ́ bẹ́ẹ̀dì ọjọ́ ti tèmi. Kò ní lè ṣe é nítorí ẹ̀ ní kí mo bí ó ń kálukú wa ní látọ́ tẹ̀dẹ̀ wá tí ò wá kú nípa àwọn àtẹ́lù máa gbẹ̀mí mì ẹ wá wo èèyàn tó ti ṣe láàánú láti gbà yẹn. Àfi ní pé ẹ bá dípẹ́ ẹ bá wo ilé kan èèyàn tó yẹ kó sùn lé yẹn ẹ bá nú wọn jẹ́ o. Ilé yẹn kò lè bàjẹ́ àwọn èèyàn tó yẹ kó lo àǹfààní nínú ilé yẹn lè bá nú wọn jẹ́. Nítorí ẹ̀ ni pé ẹ jẹ́ ká bẹ̀rù ọlọ́run gbogbo ká tó bẹ̀rù èèyàn. Ṣùgbọ́n àwọn èèyàn pé ṣe nísìn ẹ̀rù èèyàn náà bẹ̀rù wọn àbẹ̀rù ọlọ́run pàtẹ́ rẹ̀ tó dá wa sí ayé. Tí ó bàjẹ́ bẹ́ẹ̀ ni wọ́n pé Nollywood tí wọ́n ní wọ́n ń ṣe yẹn most of them they are evil doers. Mo yẹ pé tó bá tẹ̀ ní péjú akátá bá wà léwó sẹ́nu adìyẹ wọn lẹ́yìn ká ti gbọ́. Sáwọn lẹ́yìn kan máa gbé wà lábàálí sí i. Sáwọn náà yà máa kọ́kọ́ yà máa kó dàmbà ara wọn hàn. Ẹ wò mí ẹ jẹ́ ká ṣọ́ra sí o. Ní agbá ẹlẹ́dùn ọba mi bá tẹ̀ kára yé ànítẹ́ńtìkà ìkànnì tẹ́ni tó kálukú wa o. Mo bá fi ọjọ́ èdè gbàgbà fún Lizzy ọmọ àjọ lórí ètò ẹ. Wọ́n ní ọdọọdún là rógbó ọdọọdún là ráwùsá bẹ́ẹ̀ ni ọdọọdún a máa rà mọ́ òbí lórí àtẹ. Ní agbá ẹlẹ́dùn àì ní agbára ọlọ́run ògùnlé agbára ọlọ́run bá tó táyé tó dọ̀run ọdọọdún a máa yí sí fúdùnú àtayọ̀. A ní rí pẹ̀lú ìbànújẹ́ ò ní jẹ́ tiẹ̀ ní agbára ọlọ́run bá mi ọbẹ̀ ìgbọ̀nrí. Àmọ́ rí kò ṣe gan o máa bẹ́tù ẹ̀ bọ̀ sotúgbọ́. Thank you, sir. Honorable Raymond, how are you doing? Yeah, I'm perfectly okay. Yeah, Moki Gbogbole and all protocol observed. Madam Amori, Eshigon. Thank you, sir. Now, I have only just two submission. Muti wa pẹ̀lú látàárọ̀. Muti wí pé ibi tí obìnrin bá ti ń discuss mi fẹ́ràn máa ń wà ń bẹ̀. Máa ń fi láti wà sálẹ̀. Muti wí pé ó dìgbà tí ọkùnrin kan bá sọ̀rọ̀ tó lè ní ìfẹ́ sọ̀rọ̀. Thank God bàbá mi dẹ̀ wọlé. Inú mi dùn. Bàbá Gaddafi, God bless you, sir. Màá lo lọ́lá ńlá bàbá yẹn láti lè fi wọlé. Mo fẹ́ request nǹkan méjì pé ẹ fẹ́ sọ ní báyìí. Ṣé rí àkọ́kọ́ I'm from Ìjẹ̀bú a máa ń kọrin kan máa kọ́ wọlé pẹ̀lú orin yẹn pé Lizzy wèrò lẹ́yìn ẹ o òun jọ́la ìwà rẹ̀. Lizzy wèrò lẹ́yìn ẹ o òun jọ́la ìwà rẹ̀. Ìwà ló dáa púpọ̀ níbikíbi tá a bá wà láwùjọ. Now, firstly, all those àwọn tó ti give submission máa kọ́ tọrọ ìdájí ẹ̀ṣẹ̀ lọ́wọ́ náà because I'm going to say something now. Ó lè fẹ́ bọ́ sápò ìbínú wọn díẹ̀. Mo tún bá bọ́ sápò ìbínú wọn díẹ̀. I'm only just saying it from the place of love. Kọ́ bá mi gbà bẹ́ẹ̀ kọ́ má bínú. I noticed one thing that
everybody now, majority of the people that's talking here today, won't saw something good about Lizzy. Our year, I didn't encounter with I've not met her before. But there's a day, Maureen won't invite here. We are London or American time here. On phone lecture. On phone lecture about Ile. And that all was filled to the brim. When baby that logo, on no fan lecture about Ile ni London, America, I don't know. Definitely. To buy back in Lobe, which you want by any. That lady is supposed to be a multi-billionaire now. Because what trust her. Not only invite you to have one lecture, I'm sure. To buy go program easy. I can look at it. Wow. So you can't monitor. I so much like the way she always carried herself. Now, if you want to know, I thought this before, Baba Nipe. They are saying something good about this very person. Hey, Joe. To buy there are some certain people don't even really see a good running anywhere at all in all way of life. And this thing has been rolling since for so many years now. Yami tesoro dadale ni Lizzy. Ejo kì í ṣe ìgbà tí èèyàn bá kú or tí nǹkan bá ṣẹlẹ̀ sí èèyàn látó máa sọ̀rọ̀ nípa èèyàn dáadáa. Ẹ̀yin tẹ́ mọ̀ látijọ́ ẹ̀ tí irú kíní ìṣẹ̀ látijọ́ ẹ̀ ó yẹ ká ti rí fọ́nrán yín lórí line bí àìrọ́ o mo dẹ̀ mọ ẹni yìí ìpàpàdé báyìí níbi kan ìwà ẹ̀dá báyìí ẹ jẹ́ ká máa sọ̀rọ̀ nípa wa ìgbà tá a wà ní ayé not when something bad happened to us. I'm sure with what we are saying today there are so many people there come along like you can be the good but when they were very, very amazed. So that lady, she's good like this. That is another level and a plus for Lizzy Anjorin. So I tell the son of Lagbara Law like I uni Kunijoba. Lola la Drati Baba Shifu Alori platform Amo Bua Abadili. That is number one. There's number two. Madam Lizzy Anjorin, wherever you are today, as you are listening to these all these deliberations, I would like to request one thing from you. You need follow back along. The good people that have been saying something good, something nice about you today. And I want you to now use what they call maturity in dealing with any issues. And Madam Amori, I would like to beg you again, because I know that I want that woman to be doing something from now on. Use today as a podium, use today as a quick start. That okay, this is a new, you are starting a new life today, Madam Anjorin, of which if anybody counts for you, cool down. You can publish that person's, whatever it is, never saw. Okay, no, there's the only thing what I'm saying is that when anybody counts for you, just make sure you publish that person, whatever that person did. Any the old world. What any issue for me. Then I write to the bar easy. Mosquito. Lizzy lọ fún wọn. Wọ́n lè dákẹ́ fún wọn. Okay, capital ò ní yẹn kó lè ṣẹlẹ̀ mọ́. Gbogbo ìgbọ́tẹ̀ sọ látàrí. One love, one love. One love, one love. Wọ́n bá wọn ṣeré ni Daddy Prince wọ́n bá Honorable ṣeré ni ọmọ péyàn wà ní wọn ọmọ péyàn wà ní wọn ọmọ péyàn wà ní wọn. Ọ̀rọ̀ kò sí tó kálukú sọ tẹ́ ẹ̀rọ sọ ṣùgbọ́n mo á bẹ Lizzy kọ́ mo dẹ̀ tún bẹ Lizzy náà ni
years. Tó bá dẹ̀ di next year, ó máa ṣe 50 wọ́n wọ́n tọ́lá máa wà láyé tó máa wà láyé. Gbogbo àwọn ọ̀tẹ̀ máa rí bẹ́ẹ̀ àìwúrò àbá ìṣe nífẹ̀ẹ́ ọmọ yẹn sí. Bí ò fẹ́ ṣe pátí ká máa ṣe fún lẹ́yìn, a máa ṣe fún lójú ẹ̀, a máa bẹ́ẹ̀ lẹ́yìn ẹ̀. Ṣèbọ́dún kan ó sì kú látẹ̀, àìsàn lè dín ní ó sì kú 365 days. Ṣé rí ọmọ tó ìgò bá ti pa àrùn òde pa? Daddy Prince, náà pé ẹ kí Honorable máa sọ̀rọ̀ lọ. Ẹ kọ́ máa sọ̀rọ̀ lọ. Ìṣòro máa sọ̀rọ̀ tó máa kúrò ní program yìí ni pé àwọn tó wá ń bá Lizzy wọ́n ràn wá ní kọ̀ọ̀kan nítorí pé inú mi dùn pé èṣètò yìí lẹ́kìn kọ́ mi. Àwọn tó wá ń bá Lizzy wọ́n ń bá Lizzy ni. Ṣùgbọ́n ṣẹ́rí tẹ̀ bá dákẹ́ wọ́n ní silence is golden. Ṣùgbọ́n tẹ̀ bá dákẹ́ ń gbà mí jòló àdákẹ́ kú. Ṣẹ́rí tí ìbá bùyàn jẹ́ tẹ́ bá ní kò fi wèrè sílẹ̀ nígbà míì orí àkútọ́ kó tó dọ̀rùn kọ́lá wípé àgbẹ̀ tó gbẹ̀yẹ̀ ọdún ìṣe kùtẹ́ padà. Ṣé ilé ayé tá a wà yìí olóbẹ̀ kí ara yìí di wọ́n lára. Èmi tí mò ń sọ̀rọ̀ yìí mi ò ṣe ṣó ní mi ò wà lórí Facebook ni ṣùgbọ́n ti bá ra wọn kan lọ́la tí bá gbọ́ lórí Facebook mo rí wọn mo sọ wọn da bara méjì. Ẹ má yẹ kó yà yín lẹ́nu. Àwọn náà dẹ̀ sá fún mi ni mo ti sọ Ọlọ́run dárí tẹ̀bí jì mí torí màá jẹ́ kó yẹ pé ta ló ràn yín wá. Bẹ́ẹ̀ ni màá bẹ́ẹ̀ lọ pé ta ló ràn yín wá. Ẹ tó dẹ̀ wọ́n abẹ́rẹ́ tó bá wà láyé tó bá láàyè á jẹ́ kó yẹ pé tó bá náà yàn ní sọ ẹrú èèyàn fi tọ́ mọ́ jẹ́ bẹ́ẹ̀ tẹ̀mí ọ̀dọ́gọ́ mo sọ yìí o. Kátó aṣọ bíi ti rú Lizzy. Sẹ́rí dárẹ́sẹ̀ mi jì mí Olúwa àwọn kan sì ń wà tí mo bá rí wọn báyìí. Bóyá tó bá tilẹ̀ bá ti pàdé ní o pàtí yẹn á parí o. Ẹ máa yí wọn lọ́rùn. Ṣùgbọ́n wọ́n á jẹ́ kó yé wọn pé wọ́n ní dánwó ẹ̀wò mọ́tò ẹ̀ wọ́n pé let us be productive to each other. Ẹ tó sùn gbàgbé ẹ tó kó o lè gbàgbé láíláí. Mo lè má sọ fún pé mi ò ṣe mùsùlùmí mi ò kí ń ṣe Christian. Kò sí ìwé tó wà ń bẹ̀ ká ló wà ń bẹ̀ máa ti fún. Lórí ọ̀rọ̀ ayé gbẹ́yẹ tí mo lọ ti ṣẹ̀ṣẹ̀ sí káàdì máa lọ gbọ́dá ṣàìtì ní ẹwọ́ yẹn tí mi náà ti máa pa ìwé mílíọ̀nù tí máa ti ní. Ṣùgbọ́n mo bẹ̀ Olúwa Ọlọ́run ilẹ̀ tó wà rèé torí ẹ̀ ni pé àwọn ọ̀rọ̀ kan wà tábà ti ń sọ ẹ jẹ́ kẹ́gbà pé ìtòbẹ̀ nìkan nù jẹ́ ni tí sọ̀rọ̀ ẹ̀fẹ̀. Gẹ̀dẹ̀ fi káwọn yòókù tó kán lè change from their bad attitude to good attitude. Ẹ wọ àwọn ọmọ òyìnbó tá à ń wò yìí. Tọ́pọ̀ tó bá jẹ́ ọmọ ológo wọn tó fẹ́ ṣubú wọn á dá ẹ̀dá bí tètè kó má ṣubú ní káyọ̀kú wọn káyọ̀kú náà lè lọ́mọ kó àmọ̀ yòókù náà wọ́n wojú ẹ̀ ní. Ṣùgbọ́n mọ̀ tá a bá gbọ́ ọmọ tó fẹ́ ṣubú. Honorable ẹdúró ẹ má ì lọ o ẹ má sọ̀rọ̀ lẹ́yìn wọn Àwọn sí. yòókù náà máa ṣubú ni. So Honorable wọn fún lọ́ọ̀bà bẹ́ẹ̀ bá a tún dáṣẹ́ tó yìí káwọn ìlú kọ̀ọ̀kan ni gbogbo wa àbáwájà o àjẹrò àwọn wa. Àyàn wa lẹ́nu babalé ní Honorable. Àdìpẹ́lẹ́ tàbánújẹ́ wọn jẹ́ ní kó sáwà náà lápẹ́ lẹ́dọ̀ àgbòkó ẹ ṣe gan o. Jẹ́ kí fọwọ́ tẹ fún mi o mi ò jẹ́ ẹ̀ gan o. Ẹyin ìkọ̀kan náà ni wa. Bàbá ní bàbá Gaddafi. Oyè Honorable ẹgbẹ́nu sí máa ìtẹ́tọ́rùn aṣọ yìí ṣe. Ẹ̀dẹ̀ ta Honorable ẹ̀sùn tà yín dáadáa. Ẹ̀dẹ̀ tà yín dáadáa. Okay. Jerry, Baba, thank you so much, Baba. And thank you everybody on the six platform as well, once again. Jerry, mo ti win gbogbo I said Baba nìkan ni mo win gbogbo ẹ̀yin obìnrin tẹ́wàá mi báyìí lẹ́ni. Èèyàn fẹ́ mẹ́ja ẹ fẹ́ mú ẹyẹ sí òkú èèyàn fẹ́ mú ẹyẹ jáde kó lá mọ̀ bí adúdú ni àbí pupa ni mọ̀ tí mò ń lọ. So pàtẹ́bí kan mí ni pé mo fẹ́ sọ pé pẹ̀lú bọ́lá ṣe bless woman ẹ̀ tó ń lọ́wọ́ yìí sìn. Tó ẹni bọ̀ bá wá fún tó bá place picture ẹ̀ tó ẹ rí o gbogbo ayé ṣe rí o bábà rẹ̀ ṣe fún mi o. Òun kan fúnra láì sọ̀rọ̀ àwọn èèyàn náà máa fún lésì this time around láì tètè sọ anything rárá because mo ti àwọn èèyàn ti rí sí pé yes àṣejù ọ̀pọ̀jù ó ti fight for life ẹ̀ ni ó ń fight for life ẹ̀ ni. Tẹ́ bá dẹ̀ notice right now báyìí sọ̀rọ̀ yìí sìn gbogbo àwọn other actress ẹ̀ ń wò yẹn this lady happen to be the one ló fún fame ló fún ní fame. Yes. nǹkan àti incident kan tó ṣe láàrin òun àti wọn lọ́ fi gbọ́ wọn. So this lady has already paid her price. She has done well in life. Òun náà dẹ̀ need bóyá wà ń sìn at least àdúrà tí mo ń gbà fún ni pé kọ́lọ́n kó bá mi lọ́ra ẹ̀mí ẹ̀ àlékún orí àlékún ọmọ àlékún gbogbo nǹkan dáadáa jẹ fún ló kù fún.
Take it missing. I just want her to be relaxing now, come and enjoy life well. Because I could never one time. Ó dúró like be one time kan tó kàn fúnra ẹni sinmi díẹ̀ ráńpẹ́ lásán tí máa rí báyìí ṣe lóró boss. Ó wáyé rùmùrùmù bí president wa yìí. Take it missing. So because Sherry kini we can't live lè fi òótọ́ lẹ̀ ká lọ máa ká fi ẹ̀tẹ́lẹ̀ ká máa palàpalàpà. Mo ti kọrin kan lẹ́ẹ̀kan yẹn. Ìwà ẹ̀ ló speak fún sìn. Even what I'm hearing today, táwọn èèyàn sọ lẹ́ẹ̀kan látẹ̀kan. Èmi kan fúnra mi gan mo wà, òun yà mí lẹ́nu gbà. So yẹn gbé bí nice story. And I swear, how many people don't go program tẹ́ ẹ̀ ń ṣe lé nìyí? Táwọn ọmọ ní feeling sẹ́mi náà níyẹn káàkiri a whole world. Bí yẹn ni pé that woman is this is that is life. So with that, I'm not saying I shouldn't talk to anyone. I'm not saying I shouldn't fight for herself. What I'm saying is that Black Ballon kò fi ọkàn balẹ̀, kò fi sùúrù, kò fi ìdùnnú àti ayọ̀ gbogbo iṣẹ́ tó ti ṣe because the daddy has tried for someone to have started from a scratch to that level. So kò fi ìrọ̀rùn àtàlàáfíà lágbára lọ́wọ́ ẹnikẹ́ni tó bá ń kó wàhálà bá tó wá kó fi ṣetán ti bá Ọlọ́run bá mo fà á ní kòtò Ọlọ́run bá lọ́wọ́ kó lè kó rí ayé ẹ̀ ṣe kó wà kó gẹ́dẹ̀ ayé wọn ṣe ọlọ́dẹ fọlọ́mọ ìlànà ìbáríkà kọ́ ẹ má kú fún God bless every one of us. Ẹjẹ àwa òkì Lizzy Anjorin òkì fáyọ̀ lè kó tọ́ lọ́hùn lọ́wọ́ o. Àwọn tá a fà lè kó tọ́ lọ́hùn lọ́wọ́ lánàá. Wọ́n ṣe bí pá wọn lọ́wọ́ ṣe bí pá wa ni èmi àwọn ni victim àwọn ni àwọn náà jàre o. Ẹ má jẹ́ máa fàyọ̀ lè kó tọ́ lọ́hùn lọ́wọ́ o. Kó tọ́ lọ́hùn máa ń pẹ́ kó tèèyàn ló dá o. Téèyàn bá ti wá fún yín tẹ́ ní proof lọ́wọ́. Ẹ jẹ́ káwọn èèyàn gbọ́ o. Ẹ dákẹ́. Má sọ̀rọ̀ ìyá ló bí ń jẹ honorable wà látara sùn mi láì mo ló ṣẹlẹ̀ sí mi ni mo ṣe mọ̀ pé má dákẹ́ má sọ̀rọ̀ ìyá ló fi ń jẹun àwọn tí wọ́n ṣe nǹkan fún èmi ó dẹ̀ ṣe bí pé àwọn ni èmi ṣe nǹkan fún ẹmẹni tẹ́ ṣe nǹkan fún tó dẹ̀ tún jáde ń pè àdàbí ẹ rírò àwọn nǹkan bẹ́ẹ̀ rí ẹmẹni kẹyẹ nǹkan tó tún sọ pé àwọn okun wà tí mo dẹ̀ ń gbọ́ tí mo ní ṣe rí ibi tí mo ti lẹ́ni ṣe rí lánàá Lizzy ṣe kankan mọ́ mi fóyè ní gbogbo Lizzy ṣe ó dàrí kó dàbí pé mi ló bá wí ni. Warriors ní Lizzy ṣe rí ojú ogun ni gbogbo wa ti wà àti ìfìdá sílẹ̀. Ìjọ ta tóyàn bá ti kú ní ogun ti tán. Òde tí kú ni o ṣì ń jàjà lọ ni. Àwọn people yóò ready láti fi wọ́n sílẹ̀. Wọ́n ò ṣe lọ mú ẹlòmíì. Kí ló dé ṣòun nìkan ló wà ní. Bọ̀ torí pé wọ́n ti rí ògo ní ara yín. Wọ́n ti rí anything ẹ̀yin náà máa lọ fún. Wọn ò lè mú bọ̀dá yìí torí bọ̀dá yìí ò lógo ẹ̀yin lẹ lógo. Àwọn orí wọn lè mẹ́lòmí ìbẹ́ yẹn o. Wọ́n bá ti ń báyọ̀ ń fa yẹn, wọ́n máa fẹ́ ká yí ẹ̀ bàjẹ́ ni. Bẹ́ẹ̀ni. Wọ́n bá ti wá rí pé yé ò bàjẹ́ yẹn, wọn ò kì í mẹ́lòmí ìbọ̀rọ̀ o. Ṣùgbọ́n ńgbà tí ìgbà tí àti ìgbárùn tẹ́lòmí ò ní mọ ibi tó ti wá tó bá ti ń bà wọ́n lẹ́yọ̀ kọ̀ọ̀kan tí nǹkan ń ṣe wọ́n lábẹ́nú tán nílé ké síta. Ìgbà yẹn lára wọn máa ń rọ̀, wọ́n ya wèrè gan-an. Àwọn ẹni burúkú tẹ̀ ń sọ ìyá wèrè gan-an, wọ́n ń sinmi o. Gidi. Àìṣẹ́ tó gbélé wọn lọ́rùn yẹn wọ́n ń sinmi. Bóyá ń bá wọn táyẹ̀ ni kó yẹ máa bá wọn sá tán. Ẹgbẹ́ kan tí Lizzy sọ lánàá, ó ní gbogbo ẹni tó gba owó lọ́wọ́ wọn. Ẹjọ́ lọ wá bí ẹ kí n kọ́ọ̀tì bẹ̀rẹ̀ jáde. Wọ́n pàdé ẹni tó tó wọn yẹn, ìgbà yẹn náà máa mọ̀ lógún. Màá lọ kọ́ọ̀tì bẹ̀rẹ̀ jáde. Ẹni tó tó wọn nìyẹn. Ó ní gbogbo ẹni tó gbowó lọ́wọ́ yín tó wá lọ fi owó ṣe ìkà fún yín ìkà máa bá ní ó gbé ẹyún máa lọ kọ́ọ̀tì mi jáde ìdádúró èpè ni wọ́n gbowó lọ́wọ́ ẹ̀ o wọ́n dẹ̀ ṣe kà fún wọ́n dẹ̀ ṣe bí kóhun ló jẹ̀bi ó wà nù fámílì ẹnì kankan wà náà tó bá ti rí ògo yín wọ́n fẹ́ dàbí yín ni wọ́n fẹ́ ṣe bí yín gbogbo nǹkan tó bá ọ̀nà fẹ́ wọ̀ wọ́n ṣe dídí wọ́n mímíkì góòdì tó ń wọ̀ sọ́rùn gbogbo kèdè tó bá aṣọ tó wọ̀ lẹ́nì tó wọ̀ fún bẹ́ẹ̀dẹ̀ lẹ́nì tó bá máa fi dọ̀lá lórí TikTok ẹ máa rí àwọn èèyàn aṣọ yẹn náà máa lọ mímíkì jáde wọ́n wá máa tà ẹni kí ló ṣẹlẹ̀ ṣe rí lórí TikTok tẹ́lẹ̀ àwọn ọmọ Warriors ò pé wo Instagram Facebook là ń fa bàjá ṣe rí tó ti wá rí wọn lórí TikTok yìí òun náà ṣe sáwà bọ̀ nísìn àwago ò gbà àwọn ọmọ Warriors gan ò dúró Warriors tó bá gbàbọ̀dẹ̀ kò ń ṣe ti Lizzy ọmọ Warriors ò gbàbọ̀dẹ̀ ọmọ Warriors ò dẹ̀ sí níbi tí ẹ̀ta èèyàn wà láyé ìjọba yìí tó gbàbọ̀dẹ̀ nínú wọn tó ti gbàbọ̀dẹ̀ tó ń ṣèta tó ń fún lówó tó fi ṣaláìmoore kò ṣe Warriors ọ̀tá ló jẹ́ ó kò darapọ̀ ni ẹ wọ àríjà náà yẹn lórí burúkú ní 20 rose ẹ mọ ewó tó ti gbà lọ́wọ́ Lizzy ni ẹ wá òun kan tó ṣe é sì ẹ wá lóhun ọjà mọ́
òun ò bá baálé ilé lòun tá ń baálé ilé a fi sílẹ̀ tí wọ́n bá ti rí yín tó wà ní baálé ilé dá sọ̀rọ̀ wa tẹ́lẹ̀ láyé àfẹ́gbọ́. wọ́n wá gbogbo nǹkan gbogbo ọ̀nà láti fi já yín bọ́ ni tí wọ́n bá wá já yín bọ́ wọ́n wá lọ mú ọ̀rẹ́ yín àwọn tó ìtẹ̀ máa manipulate mọ̀ kó wà tó jẹ́ pé wọ́n ètì tẹ́lẹ̀ o wọ́n wá máa lọ manipulate gbogbo wọn bọ̀ ọ̀kan tí mi máa sọ fún wọn ni pé ìjọ tó bá ti gbowó lọ́wọ́ mi tó ti jata tó ti ṣe pò mí tó wá bí ní ìfìbóyà àbógbàmọ̀ràn lọ́wọ́ mi àbógbàmọ̀ràn kan lọ́wọ́ mi tí mọ̀ràn ẹ̀ ṣe é lóore tó wá wà náà tó gbé nínú ọ̀tà mú ni mo ti lò gbé ẹ mógo mo ti lò gbé ẹ mọ́gbà ó ò lè rógbé ò lè rí gbàmọ̀ ó lè lógun ẹgbẹ́ ò lè rí mọ́ láyé mo ti lò mi ò dẹ̀ ní gbé ní ẹ lọ́wọ́ mọ́ mo sì lò lọ báyìí títọ́ ọmọ ẹgbẹ́ bá ṣe lò máa lò mọ́ níjọ́ mi ò ní sí níbi tó ti ń ṣe ọ̀tẹ̀ ò ní bí wọ́n ti ṣe lónìí tí ẹni bí ní sì ṣe ń dán ẹ máa wọn lọ́la ṣaṣọ tó wọlé ni ọmọ àgbéjáde o ọmọ yes ọmọ àgbéjáde o ó gbọ́dọ̀ jẹ́ jagunjagun ni ó gbọ́dọ̀ dúró fún ọ̀tá wọn máa gbé ẹ ṣubú àwọn náà máa ní ẹ̀rí alára kìíní kan ọ̀tá ẹ rò pé àwọn tó bẹ́ ṣe ẹ̀yìn wọ́n fi í sílẹ̀ ni ẹ rò pé wọ́n fi í sílẹ̀ ni wọ́n fi í sílẹ̀ abẹ́ nìkan lẹ̀ ajá mọ́sí oníkókó àfi ẹ́ sílẹ̀ gbogbo ẹ̀yin celebrate tẹ́ ní orí ibu orí yíyí mo ní mo fi í lẹ̀ àyín ilẹ̀ ẹgbẹ́ yín wà ìjọ tó bá ti ń lára ẹ̀ ní báwọn lára ìjọ tó bá ti bẹ̀rù èèyàn pé ọmọ mú mi ọmọ àbọ̀ lórí burúkú ni múmu yín èmi rí múmu yín bí tẹ́ ti mú ni ìjọ tẹ bá ti máa mẹ́rin lè máa mú ẹ kó ṣì lọ. ó yá ẹ̀bà nọ́ọ̀sì. ọmọ rẹ wù sẹ́yìn máa gbà fọ́tà yín kó pa yín. rárá o. ó yá. àrẹ́bìrú ẹ̀ but I'm not saying pé kó má fún ọ lẹ́gbà mi ò ní kó má fún ọ lẹ́gbà. ọ̀ ní kó má fún ọ lésì ní kó má fún ọ lésì. mi ò ní kó má fún ọ lésì. yóò ní kó má fún ọ lésì. wọ́n ti gbàdá mi tí rí ọ̀rọ̀ tó ń lọ. ẹ rí àwọn ẹ má sọ̀rọ̀ lọ́mú wa ń bí. bring me up. tí ọmọ dákẹ́ fọ́tà ní títí ẹ bá. bíbélì kan sọ fún wa wípé má ṣe dákẹ́ fún ọ̀tá kó pa ẹ́ onítorí tó bá dákẹ́ fún ọ̀tá tó bá pa ẹ́ á tọrọ ìdáríjì lọ́wọ́ ọlọ́run á dáríjì ẹni tó máa kú ní títí ẹ lọ. látijọ́ tí ìgbà tí ìyá wa lóyún tó bí wa ẹ̀mọ̀ pé tó bá yàn lọ síbítù tọ́mọ yàn bá pé wọ́n fún nígbàdí gbà ìyẹn ni wípé ó sunkún mo wáyé ṣé píkíníkì láyé ni ó ṣe píkíníkì ojú ogun nílé ayé tẹ́ ẹ̀ bá sọ́ọ̀gì ayé níbi iṣẹ́ èèyàn gan níṣẹ́ lómi ẹ̀ nílùú akọ̀ máa gbógun ti ọ̀tá yín tọ́kílẹ̀sì ẹni tó wà tó ga nínú ayé ṣé àwọn kan máa ní ẹyẹ kẹ máa bá ní sísọ̀rọ̀ náà kó máa ṣe díẹ̀díẹ̀ kó dákẹ́ fún wọn mo ní ẹnu tẹ̀yìn fi ń sọ pé kí Lizzy dákẹ́ fún ọ̀tá kí lẹ́sẹ̀ tẹ̀yìn náà ò bá wa polongo pé ẹ̀yà tí Lizzy ò bá wá fún yín kí ló dé tẹ̀yìn náà ò fẹ́ ni ẹlẹ́ni ilẹ̀ kò ní wá fún yín ẹ̀yin lẹ́nu máa kọ́kọ́ wá fún ẹnu tẹ̀ fi sọ pé káwa dákẹ́ fún lẹ́yìn yẹn náà ní tẹ̀yìn ló máa fi wọn pa ẹ náà wà gbọ́ ọmọ obìnrin kò kú wá bá yín báwo lè ṣe máa ní kí ẹni tó ń ṣe rere ó dákẹ́ fáwọn oníbàárà àti kó tó rọ́pọ̀ pọ̀jọ́ ó yízì ni àwa nìkẹ́ni tó ń ṣe rere tó sá sọ̀tún tó sá sósì tó kó nǹkan ẹ̀jọ́ kó dákẹ́ fáwọn bá bí ara àwọn tí wọ́n ní nǹkan láti lose impossible. àwọn ló sì. gbogbo ẹnikẹ́ni tá a bí nínú obìnrin. tá a gbé jáde ní obìnrin. lágbára Ọlọ́run. àwọn tí wọn ò ní kankan tẹ́gbẹ́ wọn jẹ́ kankan ní ayé wọn láyé. àwọn alákìsà. àwọn olóṣè alákìsà. nàìjíríà yẹn ó tún lè kọ́ ìwé ara ẹ̀ kó sá sọ́tún kó sá sósì kó fẹ́ jẹ́yàn àwọn kan ń sùn ó ní ìrọ̀lẹ́ kan tó jáde wọ́n máa wá ní tó máa tọrọ owó lọ́wọ́ ẹ̀ wọ́n máa tọrọ owó káàkiri ni. báńbí ara ló ń ṣe ẹ̀wá ẹni tó ṣọ́ọ̀gù tí ò sùn mọ́jú ó ṣe ń ṣe bó ṣe wà ní àwọn
nǹkan rẹ̀ fún òun fẹ́ ṣe òun fẹ́ bá yèyé mẹ́sàn jẹ́ ìta ni ó ní bẹ́ẹ̀ ṣe ní tó ń sọ̀rọ̀ yẹn o ó ti ránṣọ mọ́jú o èèyàn ń ránṣọ mọ́jú bó ṣe ń to stone ló ń bọ́ síwájú àwọn kan tó wá ń sùn tọwọ́kùnrin kan tó máa fún wọn lówó ẹ máa wá lára ẹ máa wá ní kọ́tẹ̀ ìlọlẹ̀ ṣé ẹ wá ní kó dákẹ́ ogun ló máa pa gbogbo wọn papọ̀ ogun ló máa dẹ́rìn gbogbo àbí tó wà lọ mọ́tò. àmì jésù àmì jésù. wọ́n máa ìní àwọn àdàbà yìí kẹ̀kẹ́ náà pẹ́ẹ̀pù àbí kẹ̀kẹ́ wo náà wà nàìjíríà ó máa lù wọ́n mọ́lẹ̀ ni. àmì lórúkọ jésù ló ń sọ́ọ̀kù ó wọ̀ kìlú ẹ̀ ara ẹ̀ sókè ẹ̀yin tẹ́ ẹ̀ wá fara ya ṣiṣẹ́ tẹ́pẹ́ ẹni tó máa donation ní kẹ́kẹ́ gbomi jólójú ọmọ làkejì ní tẹ́ wá ní kó máa gba donation tẹ́ bá ti gba donation ẹ̀ tún wá pàyà yẹn ẹ̀ tún náà ẹ̀ fẹ́ ṣòkú ìyá o nígbà bá ṣe o ẹ̀ tún máa wọn ọmọ wọn ẹ̀ máa fi gba donation káàkiri donation yàtọ̀ sẹ́ni tó yẹ kó ń jí tó ń ṣe káràkátà mo ṣe fẹ́ jẹ́ èèyàn bó ṣe máa dá fún mi bó ṣe máa dá fún àwọn ọmọ mi tí ò sún ọ̀sán tí ò sòrú ẹ̀ wá ní kó dákẹ́ fún ọ ó dákẹ́ tì ẹnu tá a fi tẹ́ bí ẹ máa fẹ́ ni ẹ sọ fún àwọn aláburú pé ẹ fọmọbìnrin yìí lẹ̀ ẹ̀yẹ ṣàbùrú fún ògo tíátíá tí mo bá rí lásán inú mi máa ń dùn ni tí yẹ̀yẹ̀ mẹ́sàn-án bá débi àgbáyé tó pé 120 a máa gbé èrè ẹ̀yìn a gbé èrè ẹ̀ sẹ́kù àtúgbẹ́sílẹ̀ kí a gbẹ sí everywhere pé obìnrin takuntakun àwọn nàìjíríà tó pé wọn ò ń celebrate nǹkan tó dáa àfi kírímínà ló máa ń celebrate ẹni tó yẹ kí gbogbo wọn máa ní wọn máa dùkà òkun nàìjíríà ọmọbìnrin yìí ó ti yẹ àwọn tí wọn jẹ pé oníbàárà ni wọn táwọn èèyàn wọn máa celebrate yóò ìjọ ẹ má bínú sá o with due respect sá ìyẹn mẹsàn kó dákẹ́ tì àwọn àtàwọn lẹ́yìn yẹn náà àdákẹ́ tì oníjà ọwọ́ ẹ̀ ní okó ẹ̀ ló máa gbẹ sí ìwọ ní kókó lóko ẹ̀ ṣé o ní ìkà nìyẹn ni gẹ́gẹ́ lọmọbìnrin jókòó ìwọ lọ iṣu ẹ̀ kò fẹ́ kó dákẹ́ ṣé tún lọ rà mí. ẹ ti gòkè o everything ẹ ti gòkè o everything ẹ ti gòkè o. yes sis mi mo ti gòkè mi ìwọ kó mo ti gòkè èmi àti baálé mi là ń fà á. ẹni ó ti lọ rà mí sí ṣé kọ́ńdọ̀mù náà ti lọ rà ní. ẹni ó ti lọ rà mí sí ṣé kọ́ńdọ̀mù náà lọ rà